Patricia aya Alade Samuel Olúsànyà ó kú oríire kì í pàpọ̀jù láti fojú abíni dúpẹ́ àìmọ̀núrò ńlá ìmọ̀pẹ́ dá mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ ẹni bá rọ́dún tuntun ó yẹ kó mọ oore tó lúṣe kó máa jó kó máa yọ̀ kó máa sọ̀dí wùkẹ̀wùkẹ̀ kó tún máa fìyìn fọ́ba elédùà lókè. ó ti di dandan lọ́dọọdún láti máa fọjọ́ kọkànlá nínú oṣù kẹta ṣọpẹ́ sọ́ba adániwáyé ọjọ́ kọkànlá nínú oṣù kẹta ó ti dọjọ́ ijó ó ti dọjọ́ ayẹyẹ májẹ̀mú ńlá ni láti máa fi fọpẹ́ fẹ́lẹ́dùà lókè ọba tó ju gbogbo ọba lọ Funmilayo aya Alade Olúsànyà ọkọ rẹ̀ ló kú oríire tó ga jù látọwọ́ Èdùà lókè. Alade Olúsànyà ní ọjọ́ kọkànlá nínú oṣù kẹta ọdún ó ní kò ṣeé gbàgbé ó ló ṣe pàtàkì nínú mọ̀lẹ́bí òun àyájọ́ ọjọ́ tá a bíyàwó olóríire sáyé Funmilayo Patricia aláṣẹ àtolùdarí ilé-iṣẹ́ Funti Catering Services tó kárí ayé alátìlẹ́yìn ọkọ tó fi gbogbo ara ṣẹwà tó tún ní tẹríba fọ́kọ bó ti ń tọ́jú ọmọ nílé ní tọ́jú ọkọ rẹ̀ lọ́dẹ̀dẹ̀ ó kẹ́bí mọ́ra ó káwọn ọ̀rẹ́ mọ́ra oníwà tútù abẹ̀rín músẹ́ alára mímọ́ alára dídán apọ́nbépo rẹ̀ tó fi gbogbo ara ṣẹwà bí ìgbín ọkọ rẹ̀ ní kórí ó lè jẹ́ kí wọ́n jọ dàgbàdògbò lókè èèpẹ̀ kí wọ́n jọ jèrè iṣẹ́ rere tí wọ́n fòwúrọ̀ ṣe làdúrà tòun sọ́ba elédùà lókè. Funmilayo Patricia ayé òní jùkò ìbànújẹ́ sọ́dẹ̀dẹ̀ tiẹ̀ abínú ẹni òní rí ọgbẹ́ṣe òní fa ìsàn lògbà láéláé èṣù òní bẹ̀wà rẹ jẹ́ iná ọmọ òní jú ọ aláyọ̀ ni ọ́ ọlọ́pẹ́ ni ọ́ ayọ̀ rẹ òní pàdé ìbànújẹ́ ayé òní fi kó síta ọlọ́rẹ ẹni ayé ń fẹ́ ni ọ́ Funmilayo ẹni ìlú ń fẹ́ ni ọ́ ẹni ayé ń yọ́nú sí ni ọ́ ọkọ rẹ̀ ń yọ́nú sí ọ àwọn ọmọ tó bí sókè èèpẹ̀ wọ́n ń yọ́nú sí ọ mọ̀lẹ́bí ń dunnú lórí ọjọ́ ìbí rẹ gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá ni wọ́n tún ń fò fáyọ̀ bàbá lókè ló mú kó ṣeé ṣe èèyàn kọ́ o ǹjẹ́ bẹ́ẹ̀ nìkan bá wá ń robi sí ọ Funmilayo Patricia aya Alade ó di dandan kó nítọ̀hún ó forí ara rẹ̀ gbé ìbínú Olódùmarè nírú wọn ń wá nítorí ó di dandan kó o bá wọn pẹ́ láyé bí mọ́pẹ́ ti ń pẹ́ ó di dandan kó o bá wọn dàgbàdàgbà bí ará òwúrọ̀ àìní iléeṣẹ́ míì mọ́ lókè èèpẹ̀ kò ní tọ́ sí ọ tọmọtaya kò ní tọ́ sí ọ tọmọtọkọ gbogbo àwọn tí ń rore rò ọ́ Olódùmarè ó wá ṣohun rere fún wọn. Alade Samuel Olúsànyà ó lóun mọ rírì aya tòun òun ò jẹ́ báwọn fọ̀rọ̀ rẹ̀ ṣàwàdà tàbí mọ́ pa mìíndìn rárá aya olóríire tí ń ṣe bí ìyá ènìyàn. Funmilayo Patricia ìgbà ọdún kan ni nínú ayé ọdún tí ń bọ̀ ò ní bá ọ nínú sàréè láéláé kó o gbó kó o tọ́ kó o bá wọn fọwọ́ pawú kó o tún bèrè kí jóbì. ọ̀gá fìlà Ayọ̀dèjì ńlẹ̀ mí ń jẹ́ ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan Mr. Ìlérí Àṣẹ ló ń sọ wípé ọlọ́jọ́ òbí ó ti ṣe yìí kórí ó lè jẹ́ kó o bá wọn ṣọ̀pọ̀ rẹ̀ lókè èèpẹ̀.